like, and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Táyé Kẹ́hìndé jìrẹ̀ àpótí ọlá, ẹ kú ọdún o, ẹ kú àṣeyẹ. Táyé Kẹ́hìndé jìrẹ̀ àpótí ọlá, ẹ kú ọdún o, ẹ kú àṣeyẹ. Àpáta dé o, àpáta pààrẹ̀ ewì dé. Ẹ wí fẹ́ni tí ó mọ̀, ẹ sọ fẹ́ni tí ò tí ì gbọ́. Pé kankéré ti kó lóhun àgbémìféwúrẹ́ ọ̀nà ìgbàlẹ̀ ó ti kó níbi à ń kú gìrìwọ̀ fọ́mọ ẹlẹ́gbẹ́ rí. Òní lọ́jọ́ ìbí àwọn èjì rẹ̀. Táyé Kẹ́hìndé àwọn ọmọ àpótí ọlá. Àwọn arẹwà lóbìnrin àwọn olóríire ọmọ. Táyé lolú nínú rẹ̀ oníwà ire, ọmọ Kẹ́hìndé níwà tútù bí àdàbà. Jẹ́jẹ́ ni wọ́n ń lọ, jẹ́jẹ́ ni wọ́n ń ṣe, wọ́n ń bọ́ ọmọdé ṣe, wọ́n sì tún ń bọ̀wọ̀ fágbà. Ẹwà ara wọn ó kò láwìí tún wí. Àwọn èjìrẹ́ ọ̀kìn ẹlẹ́yinjú ẹ̀gẹ́, àwọn ni ọ̀jífìlù kì í bẹ́ẹ̀ nírà láàfin. Òpìrì àjìtà ẹwà ajímọ̀jẹ̀ nǹkan tó léegun, wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú yeye tó bí wọn lọ́mọ. Ọ̀pọ̀ ènìyàn ní ń bímọ lọ́pọ̀ ilé lójoojúmọ́. Díẹ̀ nínú wọn ní ń bẹ́dùn lọ́mọ, torí àwọn tí ń bẹ́dùn lọ́mọ wọn ò wọ́pọ̀ ó jàre. Kò sírú kán láwùjọ òkúta wẹ́rẹ́, kò sírú iyọ̀ léèpẹ̀, ọ̀gá nílá ọ̀gá ní lásà, ọ̀gá ní kàkà kì í ṣe láwùjọ fèrè. Ọba lèjì yóò yí làkì láwùjọ iṣẹ́ ọwọ́ Olódùmarè gbogbo. Ẹ̀yin ẹdúnjọ bí ó yálé bàbá tó bí yín lọ́mọ. Ìkẹ́rẹ́ níṣẹ́lẹ̀ àpótí ọlá, ìyín lọ́mọ Ìkẹ́rẹ́, ìyín lọ́mọ olókè, ìyín lọ́mọ olókè méjì takọ́tabo, olóṣùn tọ̀run Ìkẹ́rẹ́, ọ̀rọ̀ lẹ̀ bàbá òkè. Ìyín lọ́mọ àbájàmí, èyí gbà mí, àjàjà fíàfíà alápá fáàrí. Ìyín lọ́mọ eléoúnjẹ òrè, ìyín lọ́mọ ojúkèé fojú lẹ́rù, ìyín lọ́mọ ẹkùn, ìyín lọ́mọ ẹrù kúlùjì, ìyín lọ́mọ òpẹ́rẹ́kẹtẹ oníyànà. Ìkẹ́rẹ́ òye ajólakun, ìlú tó nípìnlẹ̀ rere ẹyẹ ológe, ìlú tó kalẹ̀ sáàrin àwọn òkè, tó lóṣù tá àtọ̀rọ̀ lẹ́ǹbẹ́ wa kún, kò jẹ́ forí balẹ̀ falágbára kálágbára, ìlú ajagun ṣẹ́gun ọ̀pọ̀ òlú. Arabata ribiti, aribiti rabata, ìlú tó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ènìyàn. Ibẹ̀ níjẹ́lẹ̀ ẹ̀gbọ́n yín ọ̀rẹ́ mi Abímbọ́lá ọmọ àpótí ọlá. Àwọn ọmọláyọ̀ ọmọ ayẹni ayádéyẹyẹ. Èyàn tó lówó la fẹ́, olówó la fẹ́ ọ̀gá mi. Èjìrẹ́ o, ó yẹ járe Ìbàdàn. Tẹ́tí ń ṣiṣẹ́ pawọ́ ajé. Ibẹ̀ náà láforí yín ṣọlẹ̀ sí. Oríkì ìlú kan ni ibi abábìnrin là ń ṣe. Ẹ ǹlẹ́ o, ẹ̀yin ọmọ Ìbàdàn mèsì ẹ̀kọ́. Ẹ kú bójú ọjọ́ ti rí dojú ẹ̀yin tìlú Ìbàdàn. Aláké ṣèbó ló lẹ̀gbá, ọwá ló nílùú Ìjìṣà. Irúwó Ògìrìwá ló gbilẹ̀ nìbàdàn tiwa. Ìbàdàn lọ̀pọ̀ mọ̀, wọn ò mọ láyípo sì ní bàbá Ìbàdàn. Ìlú tóbi tó yìí kò ní tó lé, ìlú tóbi tó yìí kò ní gbèǹdéke ọba. Ẹ̀yin èjìrẹ́ ẹ sọdún èyí náà, ẹ ó sẹ̀mí sí i. Wọ́n dóyì kápá, apá ò kápá. Wọ́n dóyì kágbé òsè, apá ò kágbé òsè. Wọ́n dóyì ká kànga ò ṣe bínú kó sí. Gbogbo aṣebíṣe bàjẹ́ tó bá yé yín káwọ́ ó máa fọwọ́ ara wọn ṣera wọn ní ẹ̀sàmí ẹ̀. Ẹ̀yin máa pẹ́ láyé ń bí, ẹ ò ní bá wọn tẹjú ilẹ̀ mọ́lẹ̀. Tá a bá wá rẹ́ni tó ní kẹ́ ẹ má pẹ́ láyé. Bí kú ti ń gúnyán poroporo fún wọn jẹ nínú odó, làìsàn máa gbowó ọbẹ̀ tó yẹ kán sè sínú ìsáàsùn. Ẹgbọ́n mi yéké àwọ̀ títò tó bá mú wálé ayé ló máa mú padà lọ sóde ọ̀run, ọmọ aráyé kan ò ní payí láwọ̀dà. Bẹ́ẹ̀ bá ti ń lọ re lẹ́ẹ̀mọ́ bọ̀ re, torí ọwọ́ kẹ̀yìn rìn àjò ẹnu kó mọ́ padà. Mo kí yín kú ọdún, mo kí yín kú ìyèdùn. Happy birthday to both of you, and we all wish both of you long life and prosperity. May you never be relegated into a state of melancholy or gaga to a fiasco lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Bóyin bá ṣe tó yá gbéra ó dinú kókó, ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe tán gbéra ó dinú sàárẹ̀ tó kọ́ létí. Àpáta ewì mo ṣe tán, mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel